ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbọ̀hùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ ní Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni. àti bàbá kìíní àti bàbá kejì àti bàbá kẹta àti bàbá kẹrin torí bàbá ọlọ́gbọ́ wà ń bẹ̀ ọlọ́ba ní kẹ́ gbogbo wọn bá kẹ́ ọgbọ́ wọn bá gẹ̀ wọn dùnú eléyìí àwọn ni wọ́n ní ọlọ́mọdé ó bàjẹ́ ó ọlọ́mọdé mọ́mọ́ bisimilayi kúrú ọlọ́ ṣé èèyàn sọ pé èèyàn ò gbọdọ̀ kú ni yóò kú ṣùgbọ́n báwo lẹ́yìn rẹ̀ ó ṣe rí abá màmá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Abá màmá tó bí abá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Màmá ìyá tó bí ìyá lálùbáríkà. Alájà Sáfíà. Abá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tábàjẹ́ pé ilé ìbá tún ṣojú wọn. Pé ilé ìbá tún ṣojú wọn ni. Wọ́n tún máa yọ̀. Ṣùgbọ́n àwọn ni wọ́n ti rà á lẹ̀. Àwọn ni wọ́n ti rà á kalẹ̀. Wọ́n rà á lẹ̀ ni. Torí kò sẹ́ni tí ó máa ṣe dùnú. Wọ́n ní dárayá ń bẹ̀. Wọ́n ní náwó síbẹ̀. Wọ́n ní parúnṣẹ́ síbẹ̀. Àṣekó lè bá máa dá báyìí ni. Ọlọ́run ò fún ọlẹ́mì gígùn. Wọ́lẹ̀lẹ̀ humran ka humri suwaibana wa afiyata ka ibuna imrana mujibani. Ọlọ́run bá ní fún ọlẹ́mì gígùn. Tí ó pọ̀. Bá ní fún ọlálàáfíà. Tí ó pọ̀. Ẹ̀yin lẹ̀ ń wó yàn sàn. Má jẹ́ iná owó. Láti bí kí látàrí káyẹ̀ tí wọ́n ti wá ẹgbẹ́ gúnmọ́lé. Thank you.
bá da gbogbo ẹ̀gbá àgbẹ̀kọ̀ àwọn ni wọ́n fẹ́ bá wọn fún bàbá wa ojú ọmọ àdínì ní certificate torí wípé bí èèyàn bá jẹ́ ọlọ́lá ọlá náà gbọ́dọ̀ máa hàn lára wọn ní orúkọ Kútọ́ Muslim Community bàbá wa bàdà mùsùlùmí bàdà gbogbo ẹ̀gbá tó jẹ́ ti mùsùlùmí ní ẹ̀gbá bàbá wa Muhammadu Muyad Adékúnlé àwọn náà máa fún certificate ní ọ̀wọ́ ọmọ yẹn tẹ́fẹ́ fi gbà lọ́wọ́ wọn. Dádì àpò oríire ní sáà. Ẹ ṣé o, a kí ọ̀rẹ́ wa Aláàjì kú oríire gan. Báwo nínú yín ṣe dùn sílẹ̀ ní sáà? Ìfà wọn lè gẹ̀ṣin nínú mi torí nǹkan tá a bá ó ju nǹkan tí ó wà lọ́kàn wa lọ. So iṣẹ́ ńlá gbà ni Aláàjì ṣe síbí. Lágbára Ọlọ́run á mú èrè jáde. Gbogbo olédè rẹ̀ mọ̀ Aláàjì jẹ́ sí sáà. Bí ọmọ ni mo lè pè wọ́n tó bá jẹ́ nítọ́jú orí. Aládùúgbò dẹ̀ ni wá torí fáktírì tí wọ́n dá sílẹ̀ ní Òkèàtà housing ẹgbẹ́ ilé wa ló wà ní road 2. Orúkọ yín lẹ́ẹ̀kan sí sáà. Olúṣẹ́gun Ayọ̀dèjì Ọ̀ṣínáwọ̀. Ẹ ṣé sáà. A kú dédé àsìkò yìí màmá mi. A dúpẹ́ pé a pè yín lénìí ẹ wá. Ǹjẹ́ a lè mọ orúkọ yín mà? Orúkọ mi ni Mrs. Moróhuntódùn Ọ̀ṣínáwọ̀. Kí ni ìdí tẹ́ fi wà níbẹ̀ lénìí mà? Ti pàtàkì nípa CEO Al-Bashir Herbal Medicine Dr. Alhaji Ọlánrewájú ló gbé mi débi ilé orí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni mo ti mọ̀ ọ́ bí ìṣọmọ gidi lè ṣiṣẹ́ ojú wa báyìí ló fi bẹ̀rẹ̀ ábà kìíní nígbà tó wá ní lórí mọ́ mi tó wá bá mi wo nǹkan mo ní mo ní nǹkan náà wà lẹ́yìn náà lẹ́ni kí n máa ṣiṣẹ́ mo tún ti ṣe mo ti sún síwájú wọn á ní síwájú tó sún síwájú yẹn mo fẹ́ débẹ̀ mo ló gbé mi débílé orí ọ̀fẹ́ ní eléyìí ó dẹ̀ dùnnú mi gan ó dùnnú mi torí ó ti pẹ́ tí mo ti mọ òun àtàwọn ọmọ ó dùnnú mi nǹkan ńlá ó gbé kábíbà àlùbáríkà ló fi gbà. Gẹ́gẹ́ bí àtọkọ sí gẹ́gẹ́ bí ọmọ sí màmá ẹ bá wa fún iléeṣẹ́ náà ládùúrà mà. Ọlọ́run alágbára ẹsẹ̀ tí mo gbé wọ bí ilé ẹsẹ̀ ìròyìn mo gbàdúrà fún Ọlánrewájú CEO Al-Bashir Herbal Medicine Ọlọ́run Elédùmarè tó fi eléyìí ṣe fún àṣejù báyìí ẹ̀mí gígùn téèyàn fi ń lo tó fi ń ṣiṣẹ́ tó fi ń jọrọ̀ ẹ̀ tí sọba mi jogún ẹ̀ fún àtòun àtàwọn ọmọ wá ṣe rere lọ́jọ́ ayé ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mà. Olúwafẹ́mi Elégbèdé. Báwo lẹ ṣe jẹ́ sí dókítà? Mo jẹ́ ọ̀rẹ́ àti àbúrò sí Dr. Abashir.
ẹ bá wa sọ bí inú yín ṣe dùn tó fún àwọn tó wà ń gba ilé nìyí wípé ẹ wá bá wọn ṣàjọyọ̀. Inú mi dùn gan ni torí ọwọ́ dí púpọ̀ kò yẹ kí n tẹ̀ wà nílé ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí dókítà ṣe jẹ́ sí mi mo ní láti wáyé láti make sure pé mo wà nílé ni. It has never been easy for me but torí èèyàn tí dókítà jẹ́ mo gbọ́dọ̀ wà nílé ni. All right, thank you so much. Your name once again. My name is Odofin Oluwafemi Legbele. All right, thank you so much, sir. Yes, I met you, sir. No, that's like another person. Compose me. Where was I going? Pictures. No. Wọ́n yàtọ̀ ẹ bá mi dárúkọ yín fún àwọn ará ilé mà. Orúkọ mi ni Olúwatósìn. Olúwatósìn. Ìlọ̀rí known as VCT Catering Services. Báwo lè ṣe jẹ́ sí dókítà? Mo jẹ́ ọ̀rẹ́ dókítà mo fẹ́ bá sísè lèmi pẹ̀lú dókítà business partner. Àjọ máa ń kọ́ ẹni tí a máa jọ ń pa ara wa nímọ̀ràn. My mentor is a business partner. Ẹ bá a sọ bí mi ṣe dùn fáwọn èèyàn. I'm so happy. Inú mi dùn gan lẹ́ni o for this achievement. Inú mi dùn gan ni. Oore ńlá la máa rí níbẹ̀. Èrè la máa rí níbẹ̀. Wọn ò ní sí òkú wọn sí bíbẹ̀ lórúkọ Jésù. Àsìkò tó ń ṣe bíbẹ̀ máa rí sí rere. Wọn ògbóde ẹ̀mí pin Ọlọ́run ìjẹ́ kó jẹ́ tiwa. Ohun rere dáadáa tó tún ju eléyìí lọ lọ́lọ́run máa bá mi ṣe fún wọn. Tó bá dá kátìkù àti jẹ́ Ọlọ́run jẹ́ kó jẹ́ ìṣòro. Ọlọ́run jẹ́ kó jẹ́ nìlera. Gbogbo ohun tó ṣe báyìí tó ti fọwọ́ wọn ṣe fún àwọn ẹ ṣe púpọ̀ mọ́. Jẹ́ àbúrò dọ́kítọ̀ ṣé fara ti ṣe mọ̀dá yàn tó mú pẹ̀lú ìfúnmú lélẹ̀ nínú wá sí olùkọ́ lẹ́nu láti mẹ́ǹtì kó wọ́n láti tóbi ẹ̀ gbogbo bó ṣe ṣe lẹ́nu kó má ṣe rí bàjẹ́ lágbára Ọlọ́run gbogbo bó ṣe ń dà àwọn èèyàn nínú kó ló má padà tọ́ ọjẹ́ láyé Ọlọ́run bá tó máa ṣe padà tọrọ jẹ kí ló má jò jẹ ẹsẹ̀ lágbára Ọlọ́run fáwọn ètò ń ṣe fún táfámà tó gbọdọ̀ owó ní dọ́kítọ̀ mú fáwọn ìlú Látúndé ọmọ sáfíà tó gbọdọ̀ wò ó rẹ̀ ní wó agbára Ọlọ́run ìṣú bíbà tó ṣí lẹ́nìí àwọn tó máa kó síbà wọn ní wá àwọn tó máa kó síbà wọn ní wá agbára Ọlọ́run ọlọ́láwọ́lá wọ́tá ìlà àbìlà. Gbogbo wa tí a rí òun yàtọ̀ wà ní wákàtí tí ojú wa tó ìgbésẹ̀ láti ọmọ wa aráàlú wa ọkọ wa bàbá wa tí wọ́n fẹ́ gbé inú wa dẹ̀ dùn sí ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ilé-iṣẹ́ tí wọ́n kọ́ dá sílẹ̀ ní àkókò tí ṣe ọ̀pọ̀lọpọ̀ láǹfààní. Ilé tí wọ́n ti fẹ́ sí lẹ́yìn náà dájúdájú kó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ láǹfààní ní agbára Ọlọ́run. Gbogbo bẹ́ ṣe ń nípa rere nínú ìgbòho náà ìgbà náà. Àmín. Àwọn ọmọ yẹn á ṣe wà. Àmín. Àlejò ní orúkọ gbogbo àwọn tá a fẹ́ síbi a ṣí ilé iṣẹ́ yìí Alvashine Hotel and Suites pẹ̀lú ọpẹ́ fún Ọlọ́run a sì ṣí fún àǹfààní àwọn ènìyàn Ọlọ́run Olúwa kó bá wa gbà. Àmín. Three, two, one, go. Ẹjọ ẹni sọ ẹdúró.
dárúkọ yín fún àwọn ará ilé kẹsàn ní ṣókí bí. Orúkọ mi ni Imam Abdulhafiz Juma, mo fẹ́ sí gbogbo iléeṣẹ́ àwọn àtàgbègbè tí mò ń jẹ́ Adibas Property. Adibas Property. Alhamdulilayi. Báwo lẹ ṣe jẹ́ sí àìní tó ṣe nǹkan nígbà ilé ni a rí pé wọ́n mẹ́ṣọ orúkọ yìí bábù salam pé ẹ ṣe fún ọpẹ́ fún àdúgbò tí wọ́n bá sọ. Fúnra Ọlọ́run ó kọ wá papọ̀ torí kò ṣe máa sọ tán. A lè dúpẹ́ pé Ọlọ́run tó so wá pọ̀ kò tú wá ká, kò dẹ̀ ní padà tú wá ká pẹ̀lú ògo Ọlọ́run àti gbogbo àwọn olólùfẹ́ wọn lápapọ̀. Báwo ni nínú ṣe dùn tó lé ní nínú ayẹyẹ 3-1 tí wọ́n ṣe? Àkọ́kọ́ ìdáhùn ti sísítà mi, inú mi dùn púpọ̀, Ọlọ́run ló kọ kò ń ṣe èèyàn, Ọlọ́run dẹ̀ láṣẹ orí ẹ̀ kò ń ṣe èèyàn, ṣe inú mi dùn púpọ̀. Nígbà tí ẹ̀kọ́ lọ ṣe tiẹ̀ ní àlejò. Kò sí kéèyàn máa ṣe nǹkan kó má sí ìpèníjà pẹ́pẹ̀pẹ́, àmọ́ kò sí èyíkéyìí tó fẹ́ yọjú àbí tó ti yọjú lójijì tọ́lọ́run ò fún wa darí títí a fi náà ṣe yọrí báyìí. A dẹ̀ ṣe ń gbìyànjú torí àti ìbádébi tí a lérò kọ́lọ́run fún wa ní ìgbìyànjú yẹn ṣe délẹ̀ ká ṣe yọrí wa lè yọ. Lágbára Ọlọ́run, iṣẹ́ lọ́lọ́run fún wa ṣe o. Wọ́n lọ bá ẹnìkan wípé ilé ló kọ́ yìí, ó wá ń béèrè lọ́wọ́ gbogbo èèyàn pé ẹjọ́ ibo lòun kù sí. Èyí tó bá kù sí ẹ sọ fóun kóun tún owó nìsín kóun tún kọ́, gbogbo wọn ń jẹun wọn ń lọ ni wọn sọ nǹkan kan. Ẹnìkan ló wá dìde ló wá ní ó kù síbì kan, nígbà tó máa sọ ẹ̀rù bá gbogbo èèyàn, ó ní ó fi sàárè ẹ síbẹ̀. Ọlọ́run kó má ti fi sàárè Dr. Miftaudeen Shodia síbì báyìí àbí sínú àwọn ilé ẹ̀ ká má ti gbọ́ pé ẹ̀ báyìí. Ọlọ́run ló ní àṣeyọrí lọ́dọ̀, kọ́lọ́ máa fún gbogbo àṣẹ. Adibas Property kọ́lọ́ má jẹ́ ó bàjẹ́. Iléeṣẹ́ tiwa náà tí Ọlọ́run fún nírú àwọn àṣeyọrí báyìí, à ń báyàn kọ́lé, à ń ralẹ̀, à ń talé, kọ́lọ́ máa fún gbogbo aláṣeyọrí. Àtẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ wa. Ẹ bá wa dárúkọ yín lẹ́kọ̀ọ́. Orúkọ mi ni Imam Abdulhafiz Jimoh tí mo jẹ́ mufasiru àgbà fún gbogbo iléeṣẹ́ àwọ̀ yìí àtàgbègbè ẹ̀. Èmi ni mo ń jẹ́ Adibas Property Block Industry. Ṣé ìyàwó wálé kàràkà? Ẹ ṣé gan. Wonderful day, and I'm happy for my husband as well. So how will you describe your husband? What kind of husband is he? Let me say he's a loving and a caring husband. You know, at times we have our differences, but he's a loving husband. Now that he has bagged the new title, so how are you going to cope with the title now? You know, now there is another development. I don't have any problem with the title because this is not the first time that you will be receiving title of this. This will be the second or the third. So it's a welcome development. Yes. So how do you describe this place, the hotel? It's lovely. I love it, but next time give all glory to God Almighty. Let me say it's God's doing. So what's your name once again? My name is Risola Rewaju. Thank you. Thank you. Let us meet you, sir. Well, this is Mr. Francis Olatubosu, popularly known as Franco. I thought you were Igbo. I'm not an Igbo, I'm a Yoruba man from Ikiti. So how will you describe the new title sheet? Well, I am not a Muslim, but I'm very overwhelmed. I mean, it's more like a brother from another mother, even though it's not biological. So I'm very excited. I'm happy for him. A big congratulations to him on his new title sheet. So you have been together for 90 years? Yes. How will you describe it? Well,
I would say Abache, of course, is a man of purpose. He's somebody who never gives up. I know where we started from, and look at what God has done today. And it's not only this, he has his own company, many companies. Look at another one we are opening. So I just give glory to God, like I said, the big congratulations to him. We have come from a very far to this point. So we say, Almighty be to Allah. So, madam, how do you always feel seeing them together? You see Mr. Francis here, I've known them as for long. Seeing them together always give me happiness. You know, at times I will have to go on Mr. Francis. It's nice seeing them together. In fact, this is a big surprise to me. I didn't call him. I saw the invite, even though he hasn't called me, but I know what's up. I just showed up. Anytime he wanted to do anything of sort, I just show up. Okay? And this mama, I've known her, is a very hardworking mom. Is a woman of virtue. She really stood by this man. They said behind a successful man, there's a woman. And this is a woman of substance, and I really give thanks. I thank God on her behalf for giving Abache such a lovely wife. In fact, you don't know what it means. What's your name once again? What did you say? Your name? My name is Francis Olatubosun, popularly called Franco by my brother Abache. Thank you. Nǹkan tó gbé yín débi báyìí lẹ́nu. Olú olówó Gẹmọ ni orúkọ mi ń jẹ́ Arijan, Mr. Portable Actor. Lónìí àwa bá èèyàn wa, brother wa, olólùfẹ́ wa ṣí hòtẹ́ẹ̀lì tuntun. Wọ́n dẹ̀ tún gbé turban gbọ́ ní Albashin. Àwọn làwa bá ṣayẹyẹ lónìí. Èrè àsálátù máa kọrin, àwa náà á dẹ̀ sọ̀rọ̀ ń bí gbogbo ẹ̀dẹ̀ máa dùn, ó máa ní gbọ́ngbọ́n bó ṣe jẹ́ nìyẹn. Báwo nínú ìṣèlú tó lè ní láti máa bí báyìí? Béèyàn bá ti wà láwùjọ oríire, inú ẹ̀ máa dùn pé òun wà láwùjọ oríire, so tendency kóun náà ṣoríire ti wà bó ṣe jẹ́ nìyẹn. Àwọn èèyàn máa ń gbọ́ Arijan, ta ni Arijan? Arijan náà rèé, kò pé méjì. Báwo ni? Any other one is a counterfeit. Thank you. Ẹ wá yọ mic, ẹ wá yọ. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Bàbá, ẹ bá wa dárúkọ yín fún àwọn tí wọ́n ń wo yín nílé kẹsàn-án kan tó gbé yín dé àyè yìí lẹ́nu sá. Orúkọ mi ni Alhaji Dr. Abdulkabir Bukola Alayande, Èrè àsálátù, Innovator One, King of Islamic Music. Kí ni nǹkan tí ẹ wá ṣe ní àyè yìí lẹ́nu? A wá síbí lénìí láti wá bá brọ́dà wa, dádì wa, ẹ̀gbọ́n wa, ọmọ wa, onínúure tó máa ń tọ́jú wa ní gbogbo ìgbà, ẹni tọ́lọ́run rán níṣẹ́ tí ò kọ́ṣẹ́ tọ́lọ́run rán, Alhaji Miftah Ayinde, tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Abashin Herbal Product, tí wọ́n tó wá ń ṣí ilé ìtura tuntun lénìí, Abashin Hotel and Suites. So tí wọ́n tó wá ń jẹ oyè àdínì, oyè ẹ̀sìn, torí pé ẹni tó máa ń náwó sí díẹ̀sì Islam ni wọ́n ń ṣe dáadáa fáwọn àfà, wọ́n ń ṣe dáadáa fún àwọn ọmọ kéwú, wọ́n ń ṣe dáadáa fáwọn alásàlátù, wọ́n ń ṣe dáadáa fún gbogbo mùsùlùmí, wọ́n dẹ̀ máa ń ṣe dáadáa sí gbogbo èèyàn pátápátá. Ìdí èyí lẹ ṣe eré wa ń bí lèní torí wọn gbọgbọ́n la ṣe wá síbí lèní, wọ́n ń joyè ẹ̀sìn lénìí, wọ́n dẹ̀ tún ṣí ilé ìtura tuntun. So ìdí nìyẹn sà. Ọ̀rọ̀ ẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa fún wọn ní orin ní ṣókí ká kàn fi mọ̀ wípé nǹkan yìí gan ọmọ ọ̀dẹ wá ṣe nígbà ilé. Ṣé rí orin tí ẹ dárúkọ yẹn? Àwa kì í fún èèyàn lọ́fẹ̀ẹ́ tẹ́ bá fún wa lówó lókù. Torí pé tẹ́ ẹ bá lọ sí ìgà tó ti ń ta màálù, ẹ ò lè sọ fún Fúlàní yìí pé kó tiẹ̀ fún yín ní omi ọyàn màálù lásán lọ́fẹ̀ẹ́, kò ní fún yín. Ẹ mú wa tẹ́ bá fẹ́ ká fún yín lórin. Tàbí tẹ́ bá fẹ́ gbórin, ẹ máa bọ̀ lórí stage wa. Ẹ ṣe gan tẹ́. Ẹ kàn fún wa, wọ́n mọ̀ pé Èrè àsálátù ti dé. Kàn fún yín, wọ́n mọ̀ pé a ti dé ojú Èrè àsálátù lélẹ̀ ìṣẹ́ ti tán. Ẹ máa bọ̀ lórí stage. Ẹ ṣe gan. Ẹ lè mọ bó ṣe lọ. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Wà á rí ìsá. Báwo ni ìṣe ti ṣe lè sá? Ayẹyẹ tọjọ́ òní yìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Olúwa ṣeun. Ẹ jẹ́ ká wo báwo nínú yín ṣe dùn sílé ni. Alhamdulilayi Rabbil alamin. Inú mi dùn púpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba
mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí mi, mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá nílẹ̀ yìí àti lókè òkun àti ní gbogbo tí àwọn èèyàn ti mọ Abashin. Mo dúpẹ́ púpọ̀, inú mi dùn púpọ̀ lẹ́nu. Ayẹyẹ òun dàbí kó ní ìbejì ni àbí ká ti sọ kó ní ìbẹta. Oníbẹ̀ta ni. Ìjà àwọn èèyàn tiẹ̀ lè mọ nǹkan tẹ́lẹ̀. Tó ṣẹlẹ̀ ni pé ní ọjọ́ Friday yẹn àná, a fi mọ́sálásí wa lílẹ̀ ní ilé kẹta síbi táwa yìí. Lénìí ó jẹ́ 2-in-1. So a ṣe oyè olú ọmọ àdínì ní gbogbo olùkútọ̀ ní Abẹ́òkúta. Ní wọ́n ní káfàtà ní o àti ilé àtòkò. Kí lorúkọ mọ́ṣáláṣí tẹ́ fi lélẹ̀ lánàá? Mọ́ṣáláṣí tá fi lélẹ̀ lánàá a sì pè ní Abashin Central Mosque. Abashin ìyẹn ní Kútọ̀ àbí? Níbí báyìí. Bẹ́ẹ̀ ni, ní àdúgbò ń bí ni. Kútọ̀ ni ẹ ti lọ jẹ. Láti lọ jẹ oyè. Àwọn wa ti oyè olú ọmọ àdínì gbogbo olùkútọ̀. Lẹ́yìn náà la wá sí ilé-iṣẹ́ wa dáre ṣẹ̀ dálẹ̀ ń bí Abashin Hotel and Suites Limited. Nǹkan tí a ń ṣe ní èní nìyẹn. Láti báwo ni inú yín ṣe dùn sí ilé? Dúpẹ́ fọ́lọ́run ọba, inú mi dùn púpọ̀ fún gbogbo support mo rí lóyún ọ̀dọ̀ gbogbo àwọn èèyàn mi. Ìyàwó ni, ọmọ ni, ará ni, ọ̀rẹ́ ni, ẹbí ni àti olólùfẹ́ gbogbo pátá. Inú mi dùn fún gbogbo àjọṣe àti support wọn fún mi. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó jẹ́ kọ́jọ́ òní ó ṣe é ṣe fún yín. Nídẹ̀yìn èyí gbogbo àwọn tẹ́ pè tí wọ́n dìde mọ́ yín lápapọ̀, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Alhamdulilayi lazi, alhamdulilayi ala kulli alihi. Mo dúpẹ́ fún Ọlọ́run ba lórí gbogbo bùkátà mi, lórí gbogbo àdáwọ́lé mi, lórí gbogbo bẹ̀rẹ̀ mi, lórí ibi tí mo bá dé, lórí ibi tí mo ti ń bá bọ̀, lórí ibi tí mo tún ń lọ. Mo dúpẹ́ púpọ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n gbárùkù tì mí. Pàápàá màá tún sọ lẹ́ẹ̀kan sí ìyàwó mi, àwọn ọ̀rẹ́ mi, àwọn ọmọ mi, àwọn ẹbí mi, àwọn ojúlùmọ̀ mi. Ní àkótán, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n bá mi ṣiṣẹ́ ní iléeṣẹ́ Abashin Herbal Cure Limited. Ibẹ̀ náà ni kòkó ọbẹ̀ wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a jọ ṣiṣẹ́ àti àwọn tí a jọ wà ní Abashin Hotel and Suites. Pàtàkì ọpẹ́ mi lọ sí ọ̀dọ̀ Bab Salam nítorí pé wọ́n ṣe èèyàn pàtàkì. Àwọn bá mú dúró síbí, wọ́n dẹ̀ bá ṣàkóso bí Ọlọ́run sì fún wa ṣe. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi tí a ti jọ wà láti kékeré, tí wọ́n wá láti ọ̀nà jíjìn, tí wọ́n wá láti Èkó, tí wọ́n wá láti Ìbàdàn, tí wọ́n wá láti Àbújá, tí wọ́n wá láti North, àti bí káàkiri tí oníkálukú ti wá, àti ní ìlú Abẹ́òkúta wa yìí náà. Pàápàá mo dúpẹ́ ní ọwọ́ ìjọ wa Kọ̀dìríyà Al-Aziziyya gbogbo àgbáyé. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ àbúrò mi kan tàjọ bẹ̀rẹ̀ láti bẹ̀bẹ̀. Franco ni máa ń korúkọ ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o. Anytime, anywhere, ó ṣe gbọ́ mo dúpẹ́. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn mímánìkì máa kálẹ̀ ẹ̀ kọ̀ọ̀kan ilẹ̀ aṣú. Àwọn tàjọ sí kékeré tí mo ti rò pé wọ́n lè wá. Mo dúpẹ́ o. Èní àpè mi ní olú ọmọ àdínì gbogbo Kútọ̀. Tilé tó kó, mo wá fi ọpẹ́ pàtàkì lọ sọ́dọ̀ àwọn bàbá wa ní Kútọ̀. Gbogbo jọmọ́ Muslim community ní Kútọ̀. Mo dúpẹ́ o. Mo mọ̀ ọ́ lóore o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ní ìlú tá a wà yìí, Ìdí-Òrì, iléeṣẹ́ àwo, Kípẹ́, Dálékọ́ àti gbogbo surrounding, gbogbo èèyàn wa, mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé, mo dúpẹ́ o. Thank you all.
interview straight ká mú ọgbọ́ bẹ́ẹ̀. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.